بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض صلی علی رحیمنا صلی علی محمد صلی علی کریمنا صلی علی محمد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين गुज़श्ता Bismillahirrahmanirrahim. Ní jímọ̀ méjì sẹ́yìn mo ń sọ nípa àwọn sàábé kan tí ìkànnì wọn sì jẹ́ Sa'd bin Abi Waqqas ni à ń sọ lọ́wọ́ nípa wọn. Ní ìní màá sọ díẹ̀ síwájú sí nípa wọn. Ọ̀rọ̀ ogun ni ó wáyé ní àsìkò ogun ọ̀hún. Aya Sa'd ìyẹn Salma binti Hafsa wọ́n rí i pé àwọn ènìyàn tí wọ́n mú sínú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àwọn náà ń fẹ́ láti kópa nínú ogun ọ̀hún. Orúkọ ẹni ọ̀hún náà ni Abu Marjan bin Sakri tí Hazrat Umar tí wọ́n fún ní ìjìyà látàrí pé ó mu ohun kankan. Nígbà tí ó tún débẹ̀ ó tún mu ọtí mìíràn eléyìí tí ó mú kí Hazrat Sa'd náà kí wọ́n fún ní ìyà tí wọ́n sì fi sínú ṣẹ́kẹ́ṣẹkẹ̀. Abu Marjan ó tọrọ lọ́dọ̀ ọmọ ọ̀dọ̀ Hazrat Sa'd wípé kó jọ kí ó ṣí òun sílẹ̀ kí òun náà lè kópa nínú ogun. Ó sì ń sọ wípé òun fi Ọlọ́run bá ṣe ẹlẹ́rìí pé bí òun bá jagun tí òun sì là òun yóò padà wá sínú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ òun. Báyìí ni ọmọ ọ̀dọ̀ yìí ṣe gbà tí ó sì ṣí. Báyìí ni Abu Marjan ṣe gun ẹṣin Hazrat Sa'd tí ó sì lọ sí ojú ogun tí ó sì bọ́ sí ọ̀dọ̀ àwọn ọ̀tá tí ó sì ṣe àkọlù ńlá fún wọn. Hazrat Sa'd wọ́n rí gbogbo eléyìí wọ́n sọ wípé èmi ni mo ní ẹṣin ṣùgbọ́n ẹni tí ó wà lórí ẹ̀ Abu Marjan ẹni ó ní. Gẹ́gẹ́ bí a ṣe ti sọ wípé Hazrat Sa'd fúnra wọn náà wọn ò lè kópa nínú ogun ọ̀hún nítorí àárẹ̀ tí wọ́n ní. Ní ṣókí wọ́n ja ogun fún ọjọ́ mẹ́ta. Nígbà tí ogun tán Abu Marjan Sakfi wọ́n padà wá sí inú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wọn tí Hazrat Sa'd tí wọ́n sì sọ fún wọ́n bá Abu Marjan sọ̀rọ̀ tí wọ́n sì ṣí wọn sílẹ̀ pé tí ó bá tún mu ọtí ní ọjọ́ iwájú màá fi ìyà tí ó lè jẹ ọ́. Abu Marjan wọ́n dáhùn wípé mi ò ní láéláé mu ọtí mọ́. Ní àyè mìíràn wọ́n tún ṣe àlàyé wípé Hazrat Sa'd ó kọ ọ̀rọ̀ kan fún Hazrat Umar tí ó mú Hazrat Umar sọ wípé tí ó bá túbá kúrò nínú máa mu ọtí wọn ò ní fìyà jẹ mọ́. Látara bí Abu Marjan náà búra wípé
òun ò ní mu ọtí mọ́, ìní Hazrat Saad ṣe fi dá sílẹ̀. Àlàyé ìṣẹ̀lẹ̀ yìí ó wáyé láti ní àtẹnu ọ̀dọ̀ Hazrat Muslim Maud radiyallahu ta'ala anhu. Gẹ́gẹ́ bí a ṣe ti ń sọ pé ọmọ ọ̀dọ̀ òun ni ó ṣí sílẹ̀, báyìí ni wọ́n ṣe ṣe àlàyé tí wọ́n wí pé Hazrat Saad bin Abi Waqqas wọ́n wà nínú àwọn sàábé pàtàkì lọ́dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam nígbà khilafa Hazrat Umar. Wọ́n fi wọ́n ṣe adarí àwọn ọmọ ogun tí wọ́n ṣe àkọlù tí wọ́n ja ogun pẹ̀lú àwọn ìjọba Iran, tí ó ṣe pé ó ṣẹlẹ̀ yìí pé wọ́n ní àárẹ̀ kan eléyìí tí wọ́n sì ní láti gbé mọ́ra fún ọ̀nà àsìkò pípẹ́. Wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ìtọ́jú fún ṣùgbọ́n wọn ò ní àlàáfíà. Lẹ́yìn ọ̀rẹ̀yìn wọ́n ní ìwòye pé tí n bá wà ní orí àga tí àwọn ọmọ ogun tí wọ́n sì rí pé èmi ni adarí àwọn ogun ọ̀hún, àwọn ọ̀tá tí wọ́n rí pé èmi ni adarí àwọn ọmọ ogun ọ̀hún ṣùgbọ́n mi ò kópa nínú ogun, wọ́n rí gẹ́gẹ́ bí àǹfààní. Látara bẹ́ẹ̀ wọ́n ṣe òdiwọ̀n kankan wípé kí ẹnìkan kí ó lè bá jókòó sí orí igun wọn, kí àwọn mùsùlùmí máa níwòye wípé adarí àwọn sì ń bẹ pẹ̀lú àárín wọn ní àsìkò ọ̀hún. Òun náà ni wọ́n rí wípé ìkànnì àwọn adarí ilẹ̀ Lárúbáwá ó mu ọtí, tí ó sì jẹ́ wípé ohun ẹ̀kọ́ òun ni ọtí, ṣùgbọ́n àwọn Lárúbáwá wọ́n ti kúndùn rẹ̀. Èyí wáyé nígbà tó ṣe wípé lẹ́yìn ìgbà tí wọ́n gba Islam ní ọdún méjì mẹ́ta, wípé èyí tó ti di bárakú fún wọn yìí ó nira fún wọn láti fi sílẹ̀. Wọ́n ṣe tẹ̀síwájú nípa wípé ẹnìkan nínú àwọn adarí àwọn Lárúbáwá wọ́n mu ọtí ní àsìkò ọ̀hún. Látara bẹ́ẹ̀ wọ́n mú wọn sínú ìgbèkùn. Tí wọ́n sì ń sọ nípa ìgbèkùn tí a mọ̀ ó ní pé kí wọ́n ti ènìyàn kan mọ́lé kí wọ́n sì lọ kiri ká ibi tí wọ́n ti mọ́. Báyìí ni àwọn mùsùlùmí wọ́n ṣe ti ìkànnì àwọn adarí náà sí inú ìtìmọ́lé. Wọ́n fún wọn ní ìtìmọ́lé tí wọ́n sì mú àwọn èèyàn máa ṣọ́ òde fún wọn. Wọ́n ní ọdún àdánwò ó ní wọ́n mọ èyí sí nínú Islam, torí pé àwọn mùsùlùmí náà ti ja ogun tó pọ̀. Ní àsìkò kan ẹṣin kan ó jábọ́ látọ̀dọ̀ àwọn mùsùlùmí tí ó sì ń sá lọ sí ọ̀dọ̀ àwọn aláìgbàgbọ́, nítorí pé àwọn Lárúbáwá wọn ò lè fi irú ẹ̀ sílẹ̀. Báyìí náà ni wọ́n tún ṣe rí pé wọ́n tó kan àdánwò mìíràn eléyìí tí wọ́n fi ní láti lọ àsìkò òbí kọjá ni wọ́n tún ṣe ń pè ní ọdún àdánwò. Ní ṣókí ẹni tí í ṣe adarí àwọn Lárúbáwá kan yìí ó wà nínú ìgbèkùn ní àsìkò ọ̀hún. Ibẹ̀ ni ó ti wá gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àna ni ó ti bá àwọn mùsùlùmí ní ojú ogun. Ibẹ̀ sì ni ó sì ti ń kórìíra ní ó sì ti ń dùn wípé òun ò ní àǹfààní láti kópa ní ogun ọ̀hún. Láì ní àní tàbí ṣùgbọ́n ẹ̀bi rẹ̀ ní pé ó mu ọtí, ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó ní ìgboyà tí ó fẹ́ láti kópa. Nígbà tí ó gbọ́ nípa àkọlù tí ó ṣe àwọn mùsùlùmí yìí, níṣe ni ó bẹ̀rẹ̀ sí ní wà nínú ìrun rírà tí ó ń lọ́ra mọ́lẹ̀, tí ó sì ń ké bí ìgbà tí kìnìún bá dún wípé èní yìí ó ní àǹfààní fún òun láti la Islam, láti fi ìgboyà òun hàn. Ṣùgbọ́n ní báyìí òun wà nínú ìgbèkùn. Aya Hazrat Saad àwọn náà jẹ́ ẹni tí ó ní ìgboyà. Àwọn náà gbọ́ ewì tó ń ké nígbà náà. Wọ́n wá bọ́ sí, wọ́n rí i pé kò sí ẹnìkankan tó ń ṣe ìṣọ́de lásìkò wọn. Wọ́n sì lọ síbẹ̀, wọ́n sọ fún wọn wípé ṣé o mọ ìdí tí wọ́n ṣe fi ọ sí inú ìgbèkùn bí? Tí ó bá jẹ́ pé tí n bá ṣí ọ sílẹ̀ nínú ìgbèkùn yìí ohun kan ò ní lọ déédéé, ṣùgbọ́n mo fẹ́ kí ó ṣe pé màá tú ọ sílẹ̀ nísìn kó lè bá ṣe àǹfààní fún Islam. Tó bá ti jẹ́ pé wàá padà wá, ó ní ìwọ ṣí mi sílẹ̀ kí n lọ sí ojú ogun, mo ṣe májẹ̀mú wípé màá padà wá sí inú rẹ̀. Ní àsìkò ọ̀hún obìnrin ọ̀hún náà ó ní ìwúrí nípa Islam, tí ó sì fẹ́ kó ṣe pé Islam wà nínú ààbò. Látara bẹ́ẹ̀ ni ó ṣe ṣí ẹni tó wà ń gbèkùn yìí sílẹ̀, tí ó sì lọ síbẹ̀, tó fi jẹ́ pé látàrí ìgboyà rẹ̀ ìgbà tí ó dé ojú ogun kàkà kí ó bọ́ sí ẹ̀yìn, níṣe kàkà kí àjórẹ̀yìn wá, níṣe ni Islam ń tẹ̀síwájú sí. Báyìí ni Hazrat Saad wọ́n ṣe rí pé ẹni tí àwọn fi sí inú ìgbèkùn látòrí pé ó mu ọtí ó ti wà ní ojú ogun. Bó tilẹ̀ jẹ́ pé kò sí ojú rẹ̀, ṣùgbọ́n ní ọ̀nà bí ó ṣe rí àti bí ara rẹ̀ ṣe rí mo ti dàmọ̀, tí mo sì ẹni tí ó sì ṣí kúrò nínú ìgbèkùn yìí máa rí pé mo fi ìjìyà jẹ.
èyí ni pé ẹni tí ó ṣí ṣẹ́kẹ́ṣẹkẹ̀ rẹ̀ sílẹ̀ máa rí pé mo fi ìyà jẹ. Nígbà tí Hazrat Saad tí wọ́n sọ eléyìí, inú bí aya wọn tí wọ́n sì sọ yìí pé ṣé ojú ò tiẹ̀ ti wọ́ ni, pé ìwọ wà ní orí igi níbi tó jókòó sí, tí ẹni tí o sì fi sí inú ìgbèkùn yìí ó ń wà ní ojú ogun pẹ̀lú ìgboyà tí kò sì ṣe ìmọ̀ra nípa ẹ̀mí rẹ̀. Èmi ni mo ṣí sílẹ̀, nǹkan tí ó bá fẹ́ ṣe òun náà ni kí o ṣe, mo ti ṣe nǹkan tí màá kú ṣe náà. Èyí náà àlàyé yìí wá ní àtọ̀dọ̀ Hazrat Muslim Maud nínú ìbánisọ̀rọ̀ wọn kan pẹ̀lú àwọn lájínà, tí wọ́n sì ń ṣe àlàyé wípé àwọn obìnrin náà wọ́n ṣe àwọn iṣẹ́ takuntakun lójú ọ̀nà Islam. Fún ìdí èyí Hazrat Muslim Maud sọ wípé fún ìdí èyí àwọn tí wọ́n jẹ́ obìnrin Ahmadi náà wọ́n ní láti bójútó irú àwòkọ́ṣe eléyìí, wípé kí a lè máa mọ akátún lè máa gbọ́ ìtẹ̀síwájú nípa ìgboyà nípa iṣẹ́ takuntakun àwọn obìnrin sí i. Àlàyé tẹ̀síwájú wípé ẹnìkan tí ó jẹ́ Hazrat Khansa tí òun náà jẹ́ akéwì ilẹ̀ Lárúbáwá kan tó sì tún jẹ́ sàábé, ó fi ọmọ rẹ̀ 4 jìn sí ojú ọ̀nà Ọlọ́run ọba látàrí ogun yìí. ọmọ ìyá Hazrat Khansa lọ́kùnrin ó ti papòdà ní ojú ogun kan ṣáájú rí. Hazrat Khansa wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ ìnira tọ́jú àwọn ọmọ wọn dàgbà. Ní ìgbà tí wọ́n yóò lọ sí ilẹ̀ Kọ̀tísà lọ́jọ́ náà lọ, láàárọ̀ kùtùkùtù ni wọ́n sọ fún àwọn ọmọ wọn wípé ẹ̀yin ọmọ mi, pẹ̀lú ayọ̀ àti ìtẹ́lọ́rùn ni ẹ ṣe gba Islam, lẹ́yìn ṣe hijira, tí ẹ sì mọ̀ wípé kò sí, mo fi orúkọ Ọlọ́run tí kò sí òrìṣà kankan tí ó tó sìn lẹ́yìn rẹ̀. Nítorí náà mo ń sọ fún yín pé ọjọ́ ìgbéǹde ó dára ju ilé ayé yìí lọ. Torí náà ẹ dìde kẹ́ ẹ dúró ṣinṣin, kí ẹ sì páyà Ọlọ́run ọba, kí ẹ jà lójú ọ̀nà Ọlọ́run ọba. Nígbàkúgbà tí ẹ bá rí pé ogun ń lọ, tí ogun sì le koko, tí àwọn ọ̀tá sì ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àkọlù, ẹ̀yin fúnra yín ẹ bọ́ sí àárín wọn láti lè bá jèrè ọjọ́ ìgbéǹde yín. Èyí ni nǹkan tí àwọn ọmọ Hazrat Khansa tí wọ́n ṣe. Wọ́n mú àwọn ìrìn àjò wọn lọ, wọ́n sì ń kéwì lọ sí inú ogun, wọ́n sì jà títí wọ́n fi papòdà ní ojú ogun. Àwọn mùsùlùmí ti wà lójú ogun nígbà náà, tí wọ́n sì sọ fún Hazrat Khansa yìí pé àwọn ọmọ rẹ̀ 4 wọ́n ti papòdà lójú ogun. Ó sọ wípé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ó fún wọn ní àǹfààní láti jẹ́rú ikú. Kò sí nǹkan kan tí ó fún mi ní tí ó lè jẹ́ fàárí, tí ó lè mú ìdínkù nínú ìdùnnú mi, wípé wọ́n fi ara wọn jìn sí ní ojú ọ̀nà Ọlọ́run. Mo sì wòye wípé wọn yóò bá Ọlọ́run ọba níbi tí ó pegedé. Nígbà tí wọ́n borí ilẹ̀ Kọ́tíyà tán, báyìí ni àwọn mùsùlùmí wọ́n tún la ilẹ̀ Babylon jẹ́ ibi tí ó wà ní apá kan ilẹ̀ Iraq nísìn, tí ìtàn Harut àti Marut sì wáyé nípa rẹ̀. Ní àsìkò ọ̀hún ilẹ̀ ibi tí wọ́n ń pè ní Kúfà ni. Nípa àlàyé ìlú tí ó débẹ̀, wọ́n ṣe àlàyé rẹ̀. Lẹ́yìn náà wọ́n ṣe àtẹ̀síwájú pé ilẹ̀ Kúsà yìí ó jẹ́ ilẹ̀ onítàn ńlá. Wọ́n sì dé ibẹ̀, wọ́n borí ibẹ̀. Ibẹ̀ ni ilẹ̀ tí Ànábì Ibrahim aleyhisalatu wasalam wọ́n ti wà nínú ìgbèkùn lọ́wọ́ Namrud. Ìgbà tí Hazrat Saad tí wọ́n dé ibẹ̀, tí wọ́n sì rí ẹni tó wà nínú ìgbèkùn, wọ́n ka ẹsẹ̀ wípé tilkal ayyamu nudawiluha bayna nas, wípé èyí ni ọjọ́ náà eléyìí tí à ń ṣe ní ọgbọgba, tá à ń yí padà ní ọgbọgba láàrin àwọn ọmọ ẹ̀dá ènìyàn kí wọ́n lè bá kọ́ ẹ̀kọ́. Wọ́n bínú, wọ́n sì tẹ̀síwájú, wọ́n kúrò níbẹ̀, wọ́n sì dé ilẹ̀ Bara. Eléyìí wà ní ìkan nínú àwọn Majul Buldan tí wọ́n ń pe orúkọ ibẹ̀ ní Bahore Sir yìí ó wà ní ilẹ̀ ìwọ̀ oòrùn odò Agila, tí ó sì wà nítòsí ilẹ̀ Baghdad ní àsìkò yìí. Ibẹ̀ ni kìnìún tí ó máa ń ṣe àkọlù lójú lábẹ́ Kesra, ibẹ̀ ni ó wà. Ìgbà tí wọ́n débẹ̀, wọ́n ṣe àkọlù fún kìnìún ọ̀hún. Ọmọ ìyá Rasad Hashim bíi Abu Waqqas òun ni ó jẹ́ adarí àwọn ọmọ ogun ọ̀hún ní àsìkò ọ̀hún, tí ó ṣe àkọlù fún kìnìún ọ̀hún títí débi wípé ibẹ̀ náà ni òpin dé bá kìnìún ọ̀hún sí. Lẹ́yìn náà wọ́n tún lé láti dé ilẹ̀ Madian sì nìyí.
wọ́n rí àwọn ènìyàn níbẹ̀ tí ó sì jẹ́ pé odò kan ń bẹ láàrin wọn. Àwọn ará Iran wọ́n la ibẹ̀ kọjá tí Hazrat sì sọ fún àwọn mùsùlùmí wípé kí àwọn mùsùlùmí kí wọ́n wá ọ̀nà ààbò nínú kó ṣe pé wọn yóò gba ibẹ̀ kọjá ni. Hazrat wọ́n tàtàrà bẹ́ẹ̀ wọ́n fi ẹṣin wọn sílẹ̀ tí wọ́n sì ní kí àwọn ẹṣin wọn kí wọ́n máa lọ sí inú odò. Báyìí ni àwọn mùsùlùmí ṣe ní láti la ibẹ̀ kọjá. Ìgboyà yìí ni àwọn ará Iran rí tí ó ṣẹ̀rù bà wọ́n tí wọ́n sì ní láti sá padà. Àwọn mùsùlùmí tẹ̀síwájú tí wọ́n sì ṣe àkọlù fún tí ilẹ̀ wọn sì wá sí ọwọ́ wọn tí ìmísí àsọtẹ́lẹ̀ òjíṣẹ́ náà sàlám sì wáyé eléyìí tí wọ́n sọ nígbà ogun Khandak nígbà tí wọ́n gbẹ́ kòtò lọ́wọ́ tí wọ́n sọ pé mo ti rí àwọn ọba Mulad pé a gba ọ̀ṣọ́ wọn sí ọwọ́. Báyìí ni Hazrat ṣe ka ẹsẹ̀ suratu Dukhan pé suratu Hazrat pé kam taraku min jannatin wa uyun wa zuru'in wa maqamin karim wa na'matin kanu fiha fakihin kadhalika wa awrathnaha qauman akharin pé mélòó àwọn ọgbà àti ilẹ̀ ńlá ni wọ́n fi sílẹ̀ àti àwọn ogun àti àwọn oko àti àwọn ilẹ̀ ńlá àti àwọn ọgbà eléyìí tí wọ́n ní ìgbádùn nínú rẹ̀. Báyìí la ṣe ní ogun àwọn ìran mìíràn. Lẹ́yìn eléyìí ó ní Hazrat Saad wọ́n kọ àkọlẹ́ṣẹ́ sí Hazrat Umar tí wọ́n sì tọrọ ìyọ̀ǹda láti tẹ̀síwájú tí Hazrat Umar sọ fún wọn wípé ibẹ̀ náà ni kí ẹ tẹ̀dó sí kí ẹ sì bójú tó àwọn ilẹ̀ ibẹ̀. Báyìí ni Hazrat Saad wọ́n ṣe ilẹ̀ Madian ní ilé àkóso tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe adarí àwọn ènìyàn tí wọ́n sì ṣe ìgbìyànjú wọn ní ọ̀nà tí ó tọ́. Wọ́n bójú tó ilẹ̀ Iraq eléyìí tí ó fi jẹ́ pé wọ́n fi ilé ìsinmi síbẹ̀ fún àwọn ènìyàn tí wọ́n sì fi ẹ̀rí lélẹ̀ yìí pé Ọlọ́run bá ta wọ́n ní ọrẹ pẹ̀lú ọ̀nà ìjà ogun tí ó pegedé. Ó tún fún wọn ní ọ̀nà ìṣèlú eléyìí tí ó pegedé. Wọ́n máa ń sọ nípa àkọlù àwọn mùsùlùmí ṣùgbọ́n nígbà tí àwọn mùsùlùmí tí wọ́n borí àwọn ilẹ̀ ọ̀hún wọ́n tọ́jú àwọn ènìyàn ju àtẹ̀yìn wá lọ. Lẹ́yìn náà wọ́n ní ti ilẹ̀ Kufar nígbà tí wọ́n dé tí wọ́n rí pé àwọn lẹ́yìn ilẹ̀ Madian àwọn ará ilẹ̀ ọ̀hún wọn ò wà ní ìṣọ̀kan pẹ̀lú wọn. Nítorí náà wọ́n tọrọ àyè lọ́wọ́ Hazrat Umar láti wọ ibẹ̀ tí wọ́n sì kọ́ mọ́ṣáláṣí ńlá níbẹ̀ eléyìí tí ó ṣe pé àwọn ènìyàn ọ̀kẹ́ méjì ìyẹn 140,000 wọ́n lè ní àǹfààní láti kírun ní inú mọ́ṣáláṣí ọ̀hún. Àwọn ọmọ ogun 5,000 ni wọ́n wà pẹ̀lú wọn ìyẹn 1,100. Wọ́n rí i pé ní ibi báyìí àwọn ènìyàn Lárúbáwá ó ti yàtọ̀ sí ti ilẹ̀ tàwọn tí wọ́n sì sọ fún Hazrat Umar wípé Hazrat Umar sọ fún wípé kí wọ́n wá ilẹ̀ mìíràn eléyìí tí ó bá dára kí wọ́n sì mú ìkan nínú àwọn ilẹ̀ Lárúbáwá kí wọ́n fi ṣe ilé àkóso ilé ìjọba. Báyìí ni Hazrat Saad ṣe kúrò ní ilẹ̀ Madian tí wọ́n ṣe lọ sí ilẹ̀ Kufa eléyìí tí ó ní ìlú tí ó fẹ̀ kan tí wọ́n sì rí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn Lárúbáwá ìran kọ̀ọ̀kan Lárúbáwá tí wọ́n gbé ibẹ̀ ni wọ́n sì kọ́ mọ́ṣáláṣí eléyìí tí ó tóbi síbẹ̀ tí wọ́n sì rí wọ́n kọ́ tí ó jẹ́ pé àwọn ènìyàn ọ̀kẹ́ méjì ni wọ́n lè kírun níbẹ̀ tí wọ́n sì tún fi ilé ìkówópamọ́sí síbẹ̀. Lẹ́yìn náà a tún rí ogun Mahwand eléyìí tí ó wáyé ní ọjọ́ 21 Hijri tí àwọn Iran tí wọ́n lo ilẹ̀ Iraq kan eléyìí tí ó wà lábẹ́ àwọn tí wọ́n jẹ́ Farisi ńgbà náà lọ́hùn. Wọ́n ti àtibẹ̀ ṣe àkọlù fún àwọn mùsùlùmí tí wọ́n sì fẹ́ gba ilẹ̀ wọn. Báyìí ni wọ́n ṣe dé ilẹ̀ Nahwan tí wọ́n sì ń ja ogun ní àtakò sí àwọn mùsùlùmí. Hazrat Saad wọ́n fún Hazrat Umar ní ìró èyí tí wọ́n sì gba ìwòye látọ̀dọ̀ àwọn ènìyàn wọn tí wọ́n sì rán Hazrat Nuruddin Makarim Mozni láti ṣe adarí àwọn ogun mùsùlùmí. Hazrat Nu'man ní àsìkò ọ̀hún wọ́n wà ní ilẹ̀ Kaskan sì jẹ́ ilẹ̀ kan láti Narwan sí odò Najra eléyìí tí ó ní àwọn òbúdó tó lé ní 20. Báyìí ni wọ́n ṣe sọ fún wọn pé kí wọ́n dé ilẹ̀ Narwan tí ìgbà tí wọ́n sì dé ibẹ̀ àwọn mùsùlùmí tí wọ́n wà níbẹ̀ wọ́n jẹ́ ọ̀kẹ́ kan
àti ẹgbàárùn ìyẹn ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n. Wọ́n tẹ̀síwájú sọ wípé nínú bíbá nínú kí àwọn ó borí àbí kí wọ́n jẹ́rìí ikú tí ẹnìkan bá sì ti kú nínú wọn kí wọ́n mú ẹlòmíràn ṣe adarí. Wọ́n sì mú èèyàn méjì fún wọn, bẹ́ẹ̀ ni èèyàn méje wọ́n sì ṣe àdúrà yìí pé ìrọ̀ Ọlọ́run ọba ṣe àránṣe fún àwọn ènìyàn rẹ, ṣe àránṣe fún àwọn ènìyàn rẹ kó sì fún Hazrat Nu'man ní ipò tí ó ga. Lẹ́yìn náà wọ́n tún ṣe àdúrà yìí pé ìrẹ́ Ọlọ́run ọba mo ń ṣe àdúrà fún ọ wípé ìrẹ́ Ọlọ́run ọba jẹ́ kí ìborí kí ó jẹ́ kí ojú mi ó tutù lénìí eléyìí tí yóò ní ìyọ́nú àti àpọ́nlé fún Islam kí o sì ta mí lọ́rẹ àti jẹ́rìí ikú. Báyìí ni ogun ṣe bẹ̀rẹ̀ tí àwọn mùsùlùmí sì jà pẹ̀lú ìgboyà eléyìí tí ó ṣe pé àwọn ilẹ̀ tó ti wà ní mùsùlùmí lọ́wọ́ ìkápá àwọn mùsùlùmí ibẹ̀ náà ni Hazrat Nu'man papòdà sí. Abu Lu'lu' Firuz inú bẹ̀ ó ní wọ́n ti mú sínú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ó sì di ẹrú tí wọ́n mú lọ sí ọ̀dọ̀ Hazrat Mughira bin Shu'ba. Òun náà ni ẹni ọ̀hún tí ó ṣe pé ó padà ṣe àkọlù fún Hazrat Umar tí ó sì ṣe ikú pa wọ́n. Hazrat Umar wọ́n kọ sí adarí ilẹ̀ Nahwan wípé tí Ọlọ́run bá fi ìborí fún àwọn mùsùlùmí ilẹ̀ Humus ó ní kí ẹ fi ilé ìkówópamọ́ sí ibẹ̀ ní kẹ́kọ̀ọ́ sí kẹ́sì pín owó fún àwọn mùsùlùmí. Tí ẹ bá sì rí pé àwọn mùsùlùmí wọ́n kùnà ẹ ní láti bọ́ sí ẹ̀yìn. Látara bẹ́ẹ̀ Hazrat Umar ní àsìkò kan àwọn Banu Asad wọ́n sọ ọ̀rọ̀ tí ó tọ́ nípa Hazrat Saad wípé wọn ò kí ń kírun ní ọ̀nà tí ó pé gédé. Látara bẹ́ẹ̀ Hazrat Umar ná ẹnìkan láti lọ jẹ́rìí sí èyí. Ìgbà tí wọ́n sì ṣe ìwádìí wọ́n rí wípé irọ́ ni. Látara bẹ́ẹ̀ Hazrat Umar wọ́n pe Hazrat Saad wá sí Medina. Àlàyé rẹ̀ ó wà nínú Sahih Bukhari wípé Hazrat Jabir bin Samra wọ́n ní ẹgbàá wípé àwọn ará ilẹ̀ Kufa wọ́n fún Hazrat Umar ní ẹ̀hónú nípa Hazrat Saad tí wọ́n sì rán ẹnìkan sí wọn tí wọ́n sì fi Hazrat Ammar ṣe adarí ní àsìkò ọ̀hún. Nínú ẹ̀hónú tí àwọn ará Kufa gbé lélẹ̀ òun náà ní pé Hazrat Saad wọn kì í kí ìrun lọ́nà tí ó dára. Báyìí ni Hazrat Umar ṣe sọ fún mi pé ìrẹ́ Abu Ishaq jẹ́ ìnagijẹ fún Hazrat Abu Saad. Wọ́n sọ wípé àwọn ènìyàn yìí wọ́n sọ wípé ẹ̀ kì í kírun ní ọ̀nà tí ó pegedé. Abu Ishaq dáhùn wípé mo fi Ọlọ́run bá ṣe ẹlẹ́rìí sí wípé ọ̀nà tí mo fi ń kírun fún wọn òun náà ní ìlànà òjíṣẹ́ náà sàlám. Mi ò sì ṣe àdínkù ohunkóhun níbẹ̀. Tí n bá ń kírun ìṣà fún wọn máa ń jẹ́ kí àwọn méjì àkọ́kọ́ kó gùn kí méjì tẹ̀yìn kí ó sì wà ní ṣókí. Bẹ́ẹ̀ ni Hazrat Umar sọ wípé ìrẹ́ Abu Ishaq nǹkan tí mò ń retí nípa rẹ̀ náà nìyí. Lẹ́yìn náà wọ́n rán àwọn ẹlòmíràn lọ sí ilẹ̀ Kufa láti lọ bèèrè nípa wọn. Nígbà tí kò sí mọ́ṣáláṣí kankan tí wọ́n fi sílẹ̀ tó yẹ ṣe pé gbogbo mọ́ṣáláṣí tí wọ́n wọ̀ wọ́n gbé ìròyìn fún Hazrat Saad ni. Báyìí ni wọ́n ṣe wá dé ilẹ̀ àwọn Banu Abbas. Ibẹ̀ sì ni wọ́n ti rí ẹnìkan tí ó dúró tí orúkọ rẹ̀ ń jẹ́ Usama bin Qatada àti pé Abu Sada òun náà ni ìnagijẹ tí wọ́n mọ̀ sí. ń sọ pé torí pé ẹ ti fún wa ní ọ̀nà ìbúra ìní ó fà tó ṣe pé òdodo bẹ̀ ó ní pé wọn kì í fún àwọn ènìyàn tí wọ́n kópa nínú ogun ní ẹ̀tọ́ wọn tí wọ́n sì kì í ṣe déédé pẹ̀lú wọn. Èyí ni ẹ̀hónú tí wọ́n mú fún wọn. Hazrat Saad sọ pé ẹ wo ọ̀rọ̀ tí ẹ gbọ́ ní àsìkò yìí. Hazrat Saad sọ pé ẹ gbọ́ ọ̀rọ̀ yìí o, wọ́n fi Ọlọ́run bá ṣe ẹ̀rí wípé mo máa ń ṣe àdúrà mẹ́ta wípé ìwọ Ọlọ́run ọba tí ó bá jẹ́ pé òpùrọ́ ni ẹrúsìn rẹ̀ yìí tí ó sì ń dúró ní ọ̀nà tí kò tọ́ tí ó ń ṣe àìlẹ́tọ̀ọ́. Ọlọ́run jẹ́ kí ẹ̀mí rẹ̀ kí ó gùn kí ó sì fún ní àránṣe lórí ohun kan tí ó bá nílò. Nítorí náà ohunkóhun tí ẹnikẹ́ni tí ó bá sì béèrè nípa rẹ̀ kí ó jẹ́ kí ó ṣe wípé yóò máa sọ nípa rẹ̀ wípé irú ẹni báyìí ni ó ṣe rí. Nítorí náà tí ó fi kẹ́rìí wípé irọ́ tí òun pa mọ́ Hazrat Saad òun ni òun ti kẹ́sàn òun. Báyìí ni wípé wọ́n sọ wípé nígbà tí ẹni náà tí ó darúgbó ó jọni lójú wípé pẹ̀lú bí ó ṣe wà ní ipò wípé ó ti lẹ tí kò ní okun mọ́ síbẹ̀ náà a máa lọ ní àwọn ilẹ̀ káàkiri ní inú ìrora. Èyí wà nínú ẹgbàá láti inú Bukhari.
ní ṣókí àwọn ènìyàn tí wọ́n gbé ẹ̀hónú yìí wọ́n fi ìnira kan Hazrat Saad tí wọ́n sọ wípé èmi ni ẹni àkọ́kọ́ tí mo ta ọfà lójú ọ̀nà Ọlọ́run ọba tí a sì máa ń jáde pẹ̀lú òjíṣẹ́ náà sàlám fún ogun nígbà ṣe pé ní àsìkò ọ̀hún a ò kí ní nǹkan kan tí a ò jẹ ju àwọn ewé igi lọ. Ipò wa jẹ́ ìkan tó ṣe pé a máa ń jẹ oúnjẹ nígbà náà bí ìgbà tó ṣe pé àwọn ewúrẹ́ wọn ń jẹ ewé ni. Ó wá jẹ́ pé ní àsìkò yìí tó fi jẹ́ pé Banu Asad bin Khuzaimah ni wọ́n fi ẹ̀hónú hàn nípa mi wípé mo ti di ẹni tó kùnà tí gbogbo iṣẹ́ mi sì jẹ́ ìkùnà. Wọ́n á sọ wípé fún Hazrat Umar wípé wọn ò kí ń kí ìrun déédéé. Èyí ni ẹgbàá láti inú Bukhari ní ọdún 28 Hijra nígbà Hazrat Umar tí wọ́n ti ń súnmọ́ etí bèbè kú wọ́n ní kí wọ́n yan ẹni tí wọn yóò jẹ́ khalifa lẹ́yìn wọn. Báyìí ni wọ́n ṣe yan àwọn ikọ̀ kan Hazrat Usman, Hazrat Ali, Hazrat Abdurrahman bin Auf, Hazrat Saad bin Abu Waqqas, Hazrat Zubair bin Awam àti Hazrat Talha bin Ubaidillah ni wọ́n yàn nígbà náà lọ́hùn. Hazrat Umar wọ́n sọ wípé ẹnikẹ́ni nínú yín ọ̀nà ni ẹ yàn torí pé òjíṣẹ́ ńlá sàlám ti kà wọ́n gẹ́gẹ́ bí ẹni tí ò wọlé àlùjánnà. Wọ́n á sọ wípé bí Saad bin Abu Waqqas bá jẹ́ khalifa òun náà ni kó jẹ́ khalifa ṣùgbọ́n ẹni yòówù tí ó bá jẹ́ khalifa nínú yín kí ó máa gba àránṣẹ́ láti ọ̀dọ̀ Saad nítorí pé mi ò rí wọn gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìkùnà nínú iṣẹ́ kankan tí mi ò sì rí wọn wípé bóyá wọ́n jẹ́ alágàbàgebè lórí ohunkóhun. Nígbà tí Hazrat Usman tí wọ́n di khalifa wọ́n tún padà fi wọ́n ṣe adarí ilẹ̀ Kufa tí wọ́n sì wà ní ojú iṣẹ́ yìí fún ọdún 3. Nígbà tí ó sì dé àsìkò kan àyẹn Hazrat Abdullah bin Masud tí wọ́n jẹ́ adarí ilé àkóso ilé owó nígbà náà lọ wọ́n ní àríyànjiyàn pẹ̀lú wọn. Èyí ni Hazrat Usman ṣe mú wọn kúrò níbẹ̀. Nígbà tí wọ́n gbé fìtínà tako Hazrat Usman wọ́n wà nínú àwọn ènìyàn tí wọ́n dúró tì wọ́n. Wọ́n wà nínú ẹgbàá kan wípé ọmọ Hazrat Saad wọ́n bi wọ́n wípé kí ni nǹkan tí ó dá yín lẹ́kun láti ja ogun ní àsìkò ọ̀hún. Hazrat Saad wọ́n sọ wípé àwọn ò ní lè jà títí tí ẹ bá fi fún mi ní irú idà ọ̀hún eléyìí tí ó ṣe pé àwọn mùsùlùmí àwọn onígbàgbọ́ àti àwọn kèfèrí wọ́n dámọ̀ ní ààyè nítorí pé wọ́n jà láàrin ara wọn báyìí. Ní ẹgbàá wa mìíràn wọ́n sọ wípé Hazrat Saad wípé ẹ mú idà ọ̀hún wá fún mi tí ó ní ojú tí ó sì ní ahọ́n tí ó sì máa sọ fún mi pé àwọn yìí ni mùsùlùmí àwọn yìí sì ni kèfèrí torí pé àwọn kèfèrí nìkan ni mo lè bá jà. Nínú ẹgbàá kan nínú Sunan Tirmizi ó ní ó wáyé pé nígbà Hazrat Saad tí wọ́n bẹ̀rẹ̀ àwọn fìtínà ọ̀hún Hazrat Saad sọ wípé mo jẹ́rìí pé Ọlọ́run ọba òjíṣẹ́ ńlá sàlámù sọ wípé láì ní àní tàbí ṣùgbọ́n fìtínà kan yóò wá iye àwọn tí wọn yóò sì wà níbẹ̀ nígbà náà ẹni tó bá jókòó yóò dára ju ẹni tí ó dúró lọ ẹni tí ó bá dúró yóò sì dára ju ẹni tó ń rìn lọ ẹni tí ó bá sì rìn yóò dára ju ẹni tí ó ń sáré lọ. Ẹnìkan béèrè pé ṣé irú ọ̀nà yìí in tó túmọ̀ sí òun náà ni pé kí ẹnikẹ́ni kí èèyàn má kópa nínú fìtínà ọ̀hún. Ẹnìkan á béèrè pé tí fìtínà ọ̀hún tí ó bá kópa nínú tó bá wọnú ilé mi kí ni kí n ṣe. Wọ́n sọ wípé kò jẹ́ ọmọ Adam. Wọ́n ní nǹkan tí ó wà nínú Al-Qur'an nípa wọn ni pé nǹkan tó bá wù ọ́ kó ṣe èmi náà ò ní bá ẹ jà. Èyí ìṣẹ̀lẹ̀ yìí wà nínú Al-Qur'an eléyìí tí ó sì yé ni wípé èyí ni àpẹẹrẹ eléyìí tí wọ́n fún wọn. Nígbà khilafa Hazrat Usman radiyallahu ta'ala anhu tí fìtínà bẹ́ sílẹ̀ láti lè bá fi òpin sí fìtínà ọ̀hún wọn a máa sọ̀rọ̀ nípa ìgbìyànjú àwọn sàábé. Hazrat Muslim Maud radiyallahu ta'ala anhu wọ́n sọ wípé bó tilẹ̀ jẹ́ wípé àwọn sàábé wọn ò ní àǹfààní láti kórajọ pẹ̀lú Hazrat Usman ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà wọn ò kùnà ní ojú ọ̀nà ìṣe wọn nítorí bí àsìkò ṣe wà wọ́n pín gbogbo ìlànà wọn sí ọ̀nà méjì. Èyí tí ó bá sì pegedé jùlọ nínú àsìkò tí wọ́n bá rí àǹfààní wọn yóò pe àwọn èèyàn jọ wọn yóò sì bá wọn sọ̀rọ̀ ní ó tọ́. Ẹni tí ò bá sì lápá lára rẹ̀ àbí ó jẹ́ ọ̀dọ́ kan wọn yóò ní kí ó lọ sí inú ìmádáàbòbò Hazrat Usman. Lẹ́yìn náà wọ́n sọ wípé ẹni àkọ́kọ́ tí a dárúkọ nínú rẹ̀ ọ̀nà ni Hazrat Ali àti Hazrat Saad bin Abu Waqqas tí ó borí ilẹ̀ Faris. Àwọn tí ni wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú láti dópin
fìtínà yìí. Lẹ́yìn Hazrat Usman nígbà fìtínà láyé Hazrat Ali náà wọ́n wà nínú ènìyàn tí ó ṣe ìgbìyànjú láti fi òpin sí i ní àsìkò ọ̀hún nígbà tí àríyànjiyàn wà láàrin Hazrat Ali àti Muawiya. Báyìí ni wọ́n ṣe mú ènìyàn mẹ́ta láti kọ àkọránṣẹ́ láti ṣe àránṣe wípé àwọn ń ṣe àránṣe fún Hazrat Ali tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí sì kọ̀. Hazrat Saad wọ́n kọ èwì yìí ránṣẹ́ sí Amir Muawiya wípé Muawiya dáhùl ayail wàláìsà lima tají ubihi dawa'un ayaduni abu hasmin aliyun ولم أرد عليه ما يشاء وقلت له آتني سيف بصيرة تميز به العداوة ولا أتطمع في الذي عليا على ما قد تميت به الأفاء لا يؤمن منه خير منك حي وميت أنت للمرء فداء. ìtumọ̀ rẹ̀ ló báyìí pé ìrẹ́ Muawiya àárẹ̀ rẹ̀ ó le koko tí kò sì sí nǹkan tí ó wò ọ́ sàn. Ṣé o tún gbọ́ yé wípé Abu Hassan ìyẹn Hazrat Ali ó ti sọ fún mi nípa ti ogun tí mo sì kọ̀ láti gba ọ̀rọ̀ wọn, tí mo sọ fún yín pé kí wọ́n fún mi ní idà eléyìí tí ó ní ojú tí yóò máa sọ ìyàtọ̀ láàrin ọ̀tá àti mùsùlùmí fún mi. Ṣé ìwọ Muawiya, ṣé ìwọ náà ní gba ọ̀rọ̀ Hazrat Ali níbí? Nígbà tí mi ò gba ọ̀rọ̀ Hazrat Ali, ṣé ọ̀rọ̀ tiẹ̀ ni màá gbà bí? nígbà ṣe pé ọjọ́ kan nínú Hazrat Ali ó dára ju nínú ìgbésí ayé Hazrat Ali ó dára ju gbogbo ìgbésí ayé rẹ lọ. Èyí wà nínú ẹgbàá wa tó wà tí wọ́n kọ sínú Usudul Ghaba. Nínú ẹgbàá mìíràn, nínú ẹgbàá kan wọ́n ní àyè kan Amir Muawiya wọ́n bi Hazrat Saad wípé ìrẹ́ Abu Turab ìyẹn orúkọ tí wọ́n mọ Hazrat Ali sí, wípé kí ló dé tí ó ṣe jà tako Hazrat Ali. Wọ́n dáhùn wípé nǹkan mẹ́ta òun ni òjíṣẹ́ náà sàlám tí wọ́n sọ fún wọn tí wọ́n sọ nípa wọn, tí n bá ní ẹyọ kan nínú rẹ̀ ni màá rí gẹ́gẹ́ bí oríire fún mi ju nǹkan mìíràn lọ. Látàrí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ni ó fi jẹ́ pé mi ò ní láéláé lè sọ nǹkan tí ò tọ́ nípa Hazrat Ali. Ohun àkọ́kọ́ òun náà ni wípé ní àsìkò kan òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wọ́n fi Hazrat Ali sílẹ̀ nígbà tí wọ́n lọ sí ojú ogun, tí Hazrat Ali sì tọrọ wípé èrè òjíṣẹ́ Ọlọ́run ọba ẹ fi mí sílẹ̀ láàrin àwọn ọmọdé àti àwọn obìnrin níbí. Lẹ́yìn lórí èyí òjíṣẹ́ náà sàlám sọ wípé ṣé inú rẹ ò ní dùn sí ọ̀rọ̀ yìí ni wípé kí o wà pẹ̀lú mi, kí o ní ìbáṣepọ̀ pẹ̀lú mi gẹ́gẹ́ bí ìbáṣepọ̀ eléyìí tí ó wà láàrin Haruna àti Musa, eléyìí tí ó kàn mú ìyàtọ̀ wípé lẹ́yìn mi ò ní ipò láti jẹ́ òjíṣẹ́. Ẹlẹ́ẹ̀kejì tí wọ́n sọ òun náà ni pé ní ojú ogun Khaybar òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n sọ wípé máa fún ẹni ọ̀hún ní àsíá Islam, ẹni tí ó ní ìfẹ́ Ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀, tí Ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ sì nífẹ̀ẹ́ sí, tí àsìkò ọ̀hún gbogbo wa pátápátá òun ni à ń níwòye pé ó ń wù wá kó ṣe wípé àwa ni wọn yóò fún ní àsíá ọ̀hún torí pé àwa náà nífẹ̀ẹ́ Ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀. Lára bẹ́ẹ̀ òjíṣẹ́ náà sàlám sọ wípé ẹ lọ pé Ali, wọn ò fún ẹnikẹ́ni nínú wa, wọ́n sọ wípé ẹ lọ pé Ali wá. Hazrat Ali dé, wọ́n ní ọgbẹ́ lójú. Òjíṣẹ́ náà sàlám wọ́n fi itọ́ wọn kàn wọ́n ní ojú tí wọ́n sì fún wọn ní àsíá Islam, tó fi jẹ́ pé ní ọjọ́ ọ̀hún náà ni Ọlọ́run fún àwọn mùsùlùmí ní ìborí. Ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n sọ òun náà ni pé nígbàtí ẹsẹ̀ faqul ta'ala nad'u abna'ana wa abna'akum wa nisa'ana wa nisa'akum tí ó rí àsọ̀kalẹ̀ pé tí ìtumọ̀ rẹ̀ báyìí pé sọ fún yín pé jẹ́ ká pe àwọn ọmọ wa kí ẹ̀yin náà pe àwọn ọmọ yín, jẹ́ ká pe àwọn obìnrin wa kí ẹ̀yin náà pe àwọn obìnrin yín. Tí ẹsẹ̀ ọ̀hún tó rí ìsọ̀kalẹ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n pe Hazrat Ali, Hazrat Fatima àti Hazrat Hassan àti Hazrat Hussein sọ́dọ̀ tí wọ́n sọ yí pé ìrẹ́ Ọlọ́run ọba èyí ni àwọn ẹbí mi. Èyí ni ẹgbàá tó wà nínú Tirmizi. Ọmọ Hazrat Saad ìyẹn Musab ó ń sọ yí pé nígbà tí àsìkò tí bàbá mi ní láti papòdà, orí wọn wà ní orí itan mi tí ojú mi sì lè lérò fún omijé. Wọ́n sọ fún mi pé ìrẹ́ ọmọ mi kí ni nǹkan tí ó ń dùn ọ́? Mo sọ pé
ìpapòdà yín ni nítorí pé mi ò ní rí yín mọ́ nígbà tí ẹ bá lọ. Báyìí ni Hazrat sọ fún mi pé má ṣe sun ẹkún lé mi lórí nítorí pé Ọlọ́run bò ní fìyà jẹ mí, màá sì wà nínú àwọn ènìyàn tí wọn yóò wọ àlùjánnà. Àwọn ẹnìkan wọn máa sọ pé wọn máa gbé ẹ̀sùn nípa pé báwo lẹnìkan ṣe máa sọ pé òun yóò wọ àlùjánnà. Ní ibi báyìí Hazrat náà ni ó ń sọ wípé òun jẹ́ ẹni àlùjánnà tí Ọlọ́run sọ fún àwọn mùmínì. Ọlọ́run bá máa san àwọn onígbàgbọ́ òdodo ní ẹ̀san lórí ìgbìyànjú tí wọ́n ṣe lójú ọ̀nà rẹ̀. Nípa àwọn tí kèfèrí, Ọlọ́run ọba a máa fi iṣẹ́ rere wọn ṣe àdínkù ẹ̀ṣẹ̀ wọn. Nígbà tí iṣẹ́ rere wọn bá sì tán yóò fi ìjìyà kan wọn. Nítorí náà gbogbo iṣẹ́ tí ènìyàn bá ṣe ọmọ ẹ̀dá ènìyàn yóò kẹ́san rẹ̀. Ọmọ Hazrat Saad bin Abu Waqqas wọ́n ní ẹgbàá wá wípé mo béèrè lọ́wọ́ bàbá mi tí mo sì rí pé wọ́n wà ní àárín wọn máa ń bá àwọn ànsọ́rí lu ìwà ilé tí wọn ò kí ń ṣe dáadáa bẹ́ẹ̀ pẹ̀lú aráyòkù. Wọ́n á béèrè pé ṣé o ní ìrẹ́ ọmọ mi, ṣé o ní ẹ̀hónú kankan lórí eléyìí ni? Torí pé ọmọ ló bí wọ́n ní ìbéèrè nípa rẹ̀ pé ṣé o ní ẹ̀hónú kankan lórí eléyìí ni? Mo dáhùn pé rárá o, bí ó ṣe pé ó máa ń jọ mí lójú ni. Hazrat Saad dáhùn pé mo ti gbọ́ tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí wọ́n sọ pé ẹni tí yóò nífẹ̀ẹ́ wọn, ẹni bá nígbàgbọ́ òdodo yóò nífẹ̀ẹ́ wọn, alágàbàgebè sì ni yóò bínú wọn. Nítorí náà ni mo ṣe ìgbìyànjú ní ìlànà yìí. Ní ọ̀dọ̀ Jarir ìgbà wá ẹwú pé ẹnìkan lọ sí ọ̀dọ̀ Hazrat Umar tí wọ́n sì béèrè nípa Hazrat Umar béèrè nípa Hazrat Saad bin Abi Waqqas. Wọ́n sọ pé mo bá wọn ní ipò wípé àwọn yàtọ̀ sí inú ètò ìjọba mo rí wọn gẹ́gẹ́ bí alápọ̀nlé jùlọ tó sì jẹ́ pé wọ́n fi ìnira kan ẹnikẹ́ni. Mo máa ń rí àwọn èèyàn tí wọ́n máa ń kórajọ sí ọ̀dọ̀ wọn, wọ́n sì rí wọn gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìgboyà jù láàrin ojú ogun tí àwọn Kùrẹ́ṣì sì nífẹ̀ẹ́ wọn jùlọ. Hazrat Saad bin Abi Waqqas láti ní ọdún 65 Hijra òní wọ́n papòdà. Àwọn kan sọ wípé ọmọ ọdún wọn nígbà náà lọ́hùn ó jẹ́ ọdún 83. Nígbà tí ìyapẹnu wá lórí ìgbà tí wọ́n papòdà, àwọn kan sọ wípé ní ọdún 51 Hijri ni, tí àwọn kan sì sọ wípé ọdún 43, ṣùgbọ́n èyí tí ó jẹ́ gbajúmọ̀ jùlọ ó náà ní ọdún 65 Hijri. Hazrat Saad bin Abi Waqqas papòdà ní ilẹ̀ Aqiq eléyìí tí ó jẹ́ ibùsọ̀ 7 sí Medina, tí àwọn kan sọ pé 10 ni. Láti ibẹ̀ ni wọ́n ti gbé wọn wá sí Medina tí wọ́n sì ṣe janaza wọn ní inú mọ́ṣáláṣí òjíṣẹ́ ńlá ìyẹn Masjid Nabawi. Marwa bin Hakam ó ní ó ń kírun janaza wọn tí ó jẹ́ adarí Medina ní àsìkò ọ̀hún. Ní inú janaza àwọn aya òjíṣẹ́ ńlá sàlám náà kópa tí a sì sin wọ́n sí Jannatul Baqi. Nípa Hazrat Saad bin Abi Waqqas ẹgbàá wípé Hazrat Abdullah bin Zubair wọ́n gba ẹgbàá látọ̀dọ̀ Hazrat Aisha wípé nígbà tí Hazrat Saad bin Abi Waqqas tí wọ́n papòdà, àwọn aya òjíṣẹ́ ńlá sàlám wọ́n lọ wípé ẹ lọ gbé òkú wọn wá sí mọ́ṣáláṣí kí àwọn tí wọ́n jẹ́ aya òjíṣẹ́ ńlá náà kí wọ́n lè kópa nínú janaza wọn. Báyìí ni wọ́n ṣe iwájú yàrá wọn ó ní wọ́n gbé síbẹ̀ sí kí wọ́n lè bá ní àǹfààní láti kí janaza. Lẹ́yìn náà wọ́n gbé wọn lọ sí babu janaiz, ibi tí ó ti jẹ́ pé wọ́n ò ní àǹfààní láti jókòó. Àwọn ayọ̀ òjíṣẹ́ ńlá náà débi wípé àwọn ènìyàn náà wọ́n fẹ́ máa mú ìtọ́ka sí eléyìí wípé ẹ̀yin ò lè gbé janaza wọ, nítorí pé ẹ̀yin ò lè gbé òkú wọ inú mọ́ṣáláṣí. Ìgbà tí ọ̀rọ̀ yìí tí ọ̀dọ̀ òjíṣẹ́ náà sàlám tí ọ̀dọ̀ Hazrat Aisha sọ pé kí ló fà tí àwọn máa ń mú ẹ̀hónú wá lórí ọ̀rọ̀ pẹ́pẹ́pẹ́ tí wọn ò ní mọ̀ nípa rẹ̀. Hazrat Aisha sọ wípé wọ́n mú ẹ̀sùn wáyé pé a kí janaza wọn nínú mọ́ṣáláṣí nígbà tí pé òjíṣẹ́ náà sàlám wọ́n ṣe janaza Suhail bin Maza ní inú mọ́ṣáláṣí. Èyí náà jẹ́ ẹgbàá ti Muslim. Hazrat Saad bin Abi Waqqas nígbà tí wọ́n wà ní inú àárẹ̀ tí wọ́n fi papòdà, wọ́n sọ wípé ẹ ṣe ìsìnkú mi gẹ́gẹ́ bí wọ́n ṣe ti òjíṣẹ́ náà sàlám. Hazrat Saad bin Abi Waqqas àwọn ni ẹni ìgbẹ̀yìn nínú àwọn muhajirin tí ó papòdà.
nígbà tí Hazrat Sa'd bin Abi Waqqas tí wọn yóò papòdà, wọ́n mú aṣọ kan jáde tí wọ́n sọ pé inú rẹ̀ ó ní mo fẹ́ kẹ́ fi sinmi, torí pé pẹ̀lú rẹ̀ ó ní mo ṣe kópa nínú ogun Badr tí mo sì fẹ́ kó ṣe pé òun náà ni ẹ ò fi sinmi. Hazrat Sayyidina Mirza Bashir Ahmad Sahib wọ́n kọ sílẹ̀ yìí pé wọ́n kọ nínú Siratul Khatam Nabiyyin yìí pé nígbà Hazrat Umar tí àwọn sàbẹ tí wọ́n fún wọn ní owó ọ̀yà, àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n kópa nínú ogun Badr, wọ́n máa fún wọn ní ipò ọ̀tọ̀. Látara bẹ́ẹ̀ ẹni tí ó jẹ́ William Mill òun náà kọ báyìí pé àwọn sàbẹ tí wọ́n kópa ní inú Badr a máa mọ̀ wọ́n sí ẹni tí ó nípò tí ó ga jùlọ. Ìgbà tí Sa'd bin Abi Waqqas wọ́n papòdà ní ọdún 80 ìjírá, tí wọ́n sọ pé ẹ fún mi ní aṣọ ọ̀hún tí mo fi sí ibi báyìí, tí Sa'd ọ̀hún náà sì ni ẹni tí ó jẹ́ ọmọ kékeré púpọ̀ lọ ní ìgbà tí wọ́n kópa nínú ogun Badr, tí ó sì jẹ́ pé òun náà ni ó borí àwọn Farsi, tí ó sì tún jẹ́ adarí ilẹ̀ tó jẹ́ gómìnà ilẹ̀ Kúfà. Ṣùgbọ́n gbogbo ipò ńlá tí wọ́n rí yìí ó jẹ́ ohun asán níwájú wọn, bí ó ṣe pé aṣọ tí wọ́n lò ní ojú ogun Badr òun náà ni wọ́n ní àpọ́nlé sí jùlọ, tó ṣe pé ohun kan tí wọ́n nífẹ̀ẹ́ ní tí wọ́n tọrọ nígbẹ̀yìn jùlọ òun náà ni pé aṣọ ọ̀hún òun náà ni kí wọ́n fi sin àwọn. Bí ìbéèrè kan bá dìde ní orí èyí, ìdáhùn rẹ̀ òun náà ni èyí wípé wọ́n wà ní inú ipò ìrẹ̀lẹ̀, tí ó ṣe pé nǹkan tí wọ́n nífẹ̀ẹ́ sí jùlọ òun náà ni aṣọ eléyìí tí wọ́n wọ̀ ní ojú ogun Badr. Ipò àìní yìí òun náà ni ó ń fi ẹ̀rí hàn nípa bí wọ́n ṣe jẹ́ ẹni tí ó ní ìrẹ̀lẹ̀. Hazrat Sa'd sọ pé nígbà tí àwọn kópa nínú ogun Badr, àwọn ọmọ kan ṣoṣo pé ni àwọn ní. Nínú àwọn ẹgbàá mìíràn wọ́n rí i pé nígbà Hajjatul Wida, ìyẹn hajj dágbére, ọmọ kan ṣoṣo náà ni wọ́n ní. Lẹ́yìn náà Ọlọ́run bá ṣe àránṣe fún wọn eléyìí tí ó ṣe pé wọ́n ní àwọn ní ọmọ tí ó pọ̀. Wọ́n ṣe yìgì ní ẹ̀mẹ́sàn tí Ọlọ́run sì fún wọn ní ọmọ mẹ́rìnlélọ́gbọ̀n. Èyí ni ibi báyìí ni tí Hazrat Sa'd bin Abi Waqqas yóò dúró sí. Ní ọjọ́ iwájú a sọ nípa sàbẹ̀ mìíràn. Ní èní máa kí àwọn janaza gaib kan. Tẹni àkọ́kọ́ òun náà ni Mukarram Sakdar Ali, tí wọ́n ṣiṣẹ́ ní ilé àkóso ziafa, ìyẹn ìgbàlejò, ní ọjọ́ 5 oṣù keje òní wọ́n papòdà. Ní wọ́n jẹ́ ọmọ ọdún 89. Inna lillahi wa inna ilayhi raji'un. Pẹ̀lú ojú Ọlọ́run bá mú sí ni wọ́n jẹ́ fún odidi 30 ọdún òní wọ́n fi ń ṣiṣẹ́ ní inú ilé àkóso ìgbàlejò, títí tí wọ́n ṣe papòdà. Wọ́n ń ṣe ìgbàlejò àwọn àlejò Hazrat Masih Maud alayhi salatu wassalam. Yàtọ̀ sí èyí, olóògbé wọ́n ṣe iṣẹ́ ní Al-Fazal International àti àwọn ìwé ìròyìn Jama Ahmadiyya mìíràn. Ìgbà tí ó pẹ́ ni wọ́n fi wà nínú ìgbẹ́jọ́ láti ní asylum. Ìgbà tí wọ́n sì ní àǹfààní láti kó àwọn ẹbí wọn wá sí UK, wọ́n á máa dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Wọn ò ní ìkanra yìí pé ó pẹ́ kí àwọn tó rí àǹfààní eléyìí. Olóògbé nífẹ̀ẹ́ khilafa lọ́pọ̀lọpọ̀, òun sì ni wọ́n dúró tì. Mo sì lè jẹ́rìí sí eléyìí wípé wọ́n jẹ́ ẹni tí àwọn aráyòkú lè ṣe àwòkọ́ṣe wọn. Àwọn tí wọ́n jẹ́ ọmọ ìjọ wọ́n nífẹ̀ẹ́ àwọn tí wọ́n jẹ́ ọmọ ìjọ, wọ́n sì máa ṣe àpọ́nlé wọn. Wọ́n jẹ́ ẹni tí wọ́n máa kírun déédéé, wọ́n máa ń ṣe àdúrà, wọ́n máa tọ́jú àwọn ènìyàn, wọ́n sì nífẹ̀ẹ́ àwọn ènìyàn. Wọ́n ní ọkàn tó fúfúyẹ́, wọ́n sì tún jẹ́ ẹni tí ó máa ń kéwì ní èdè Punjabi, tí wọ́n sì tún ní ohùn tí ó dára eléyìí tí àwọn ọmọ jàmáà nífẹ̀ẹ́ sí. Wọ́n ní àǹfààní láti kéwì ní àsìkò Jọ́sọ̀ Sálánà náà. Wọ́n wá láti ilẹ̀ jàmáà kan ní Lahore. Yàtọ̀ sí aya wọn, wọ́n fi ọkùnrin 4 àti obìnrin 2 sílẹ̀ sáyé lọ. Mukarram Raji Sahib ń kọ wípé Sọ́tọ̀rẹ́ Sahib wọ́n jẹ́ ẹni tí ọkàn rẹ̀ fúyẹ́ tí ó láwọ́ tí ó sì ní ọ̀yàyà. Wọ́n ní
ohun kan mẹ́ta ni ó jẹ́ kí n nífẹ̀ẹ́ wọn lọ́pọ̀lọpọ̀ sí. Àkọ́kọ́ ni pé wọ́n á máa dúpẹ́ fọ́lọ́run ọba lọ́pọ̀lọpọ̀ bó tilẹ̀ jẹ́ pé wọn ò ní ohun púpọ̀, pẹ̀lú bẹ́ẹ̀ náà ẹ máa gbọ́ wọn kí wọ́n máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba nígbà gbogbo ni. Ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ní ìfẹ́ tí ó kún lọ́pọ̀lọpọ̀ fún khalifa àsìkò. Wọ́n sọ pé mi ò nígbà kankan tí mo lè rántí wípé bóyá àsìkò láti pàdé khalifa ó wáyé tí wọn ò ní ṣe àfihàn bí wọ́n ṣe nífẹ̀ẹ́ khalifa sí. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé nípa ìṣiṣẹ́ fún ọ̀nà ẹ̀sìn tọkàntọkàn tìfẹ́tìfẹ́ ọkàn òun ni wọ́n fi máa ń ṣe. Ọmọ wọn Tahsin Sahiba wọ́n sọ wípé fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìgbésí ayé wọn ni wọ́n ṣe ìgbìyànjú tí wọn ò kí ń fẹ́ kí ẹnikẹ́ni kí ó ní ìfòyà. Wọ́n á sì máa sọ fún àwọn kí àwọn máa ṣe àdúrà fún àwọn lóòrèkóòrè tí ẹnikẹ́ni bá ti ṣe àránṣe kankan, tí wọ́n bá ṣe àránṣe kankan fún ẹnikẹ́ni, wọn á tún máa dúpẹ́ wípé ó fún àwọn ní àǹfààní láti ṣe àránṣe. Lẹ́yìn náà wọ́n sọ wípé ẹ̀yin ọmọ méjèèjì yìí ní tí mo ṣe nífẹ̀ẹ́ yín òun náà ni pé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam sọ wípé ẹni tí ó bá ṣe àpọ́nlé àwọn ọmọ rẹ̀ obìnrin Ọlọ́run bá yóò ní àpọ́nlé fún un. Nítorí ẹ̀ wọ́n máa ń ṣe àpọ́nlé àti ìfẹ́ fún wa lọ́pọ̀lọpọ̀. Ọmọ wọn obìnrin kejì Fadia Sahiba wọ́n sọ wípé nígbà gbogbo bàbá wa wọ́n á máa tẹríba fún ìlànà khalifa tí wọ́n sì máa fi ìfẹ́ hàn. Wọ́n jẹ́ aláwòkọ́ṣe nípa ìfẹ́ fún khilafa. Wọ́n sọ wípé ẹnikẹ́ni tí ó bá wá láti sọ ohun tí ó tọ́, ẹni tó bá wá láti sọ̀rọ̀ nípa wọn á máa sọ wípé àwọn ni wọ́n nífẹ̀ẹ́ jùlọ nínú wa. A máa ń fẹ́ kó ṣe wípé gbogbo wa náà ni a wà ní àsúnmọ́ wọn, ṣùgbọ́n kò sí ẹnikẹ́ni tí lára bẹ́ẹ̀ gbogbo a máa ń sọ wípé ará ẹbí wa ni wọ́n jẹ́, tí wọ́n sì máa ṣe àránṣe fún àwọn ènìyàn tí wọ́n wà lọ́nà jíjìn nípa bí wọ́n ṣe lawọ́ tí wọ́n ní ìfẹ́ tí wọ́n sì máa ń ṣe ìfarajìn yìí eléyìí tí àwọn ènìyàn fi hàn. Uzuru sọ wípé àwọn ènìyàn kọ ọ̀pọ̀lọpọ̀ àkọránṣẹ́ sí àwọn náà tí wọ́n sì ní ìtọ́ka sí pé wọ́n ní ìbáṣepọ̀ tí ó dámọ́rán tí ó ní ìfẹ́ nínú pẹ̀lú oníkálukú wọn, tí àwọn ènìyàn ó kéré jọjọ nínú àwọn èèyàn tí ó ṣe wípé gbogbo àwọn ènìyàn ni wọ́n nífẹ̀ẹ́ sí. Báyìí náà ni ó fi jẹ́ wípé nínú gbogbo ibi tí wọ́n bá jókòó sí, àwọn tí wọ́n kọ àkọránṣẹ́ sọ wípé ọ̀rọ̀ wọn ó máa kún fún ìrántí khilafa àti ìwà pẹ̀lú wọn, kí Ọlọ́run bá kí ó fún wọn ní ipò láàrin àwọn olólùfẹ́ wọn, kí ó sì jẹ́ kí àdúrà wọn kó gbà lórí àwọn ọmọ wọn àti iṣẹ́ rere wọn náà, kí ó fún aya wọn ní sùúrù. Aya wọn náà ti wà nínú àárẹ̀ fún ìgbà pípẹ́, pẹ̀lú ìṣòdodo àti ìfẹ́ tó pégedé òun ni wọ́n ṣe wà pẹ̀lú aya wọn, tí wọ́n sì jẹ́ tí aya wọn náà sì nìyí ó ṣe iṣẹ́ takuntakun. Wọ́n máa ń ṣe iṣẹ́ ní inú ilé ìgbàlejò ju ìmájẹ́ wákùú zindagi lọ. Yàtọ̀ sí pẹ̀lú bí wọ́n ṣe gbọ́ èdè tó náà, wọ́n sì tún ní àwọn ìbániṣepọ̀ tí ó dánmọ́rán pẹ̀lú àwọn ará agbègbè tí wọ́n sì máa ń gbóríyìn fún wọn, kí Ọlọ́run bá kí ó ṣe àgbéga fún wọn. Jánásà tí ó kàn òní ti Mukarrama Ifat Nasiba Sahiba ní ọjọ́ 3 oṣù karùn-ún òun ni wọ́n papòdà ní ọmọ ọdún 90. Inna lillahi wa inna ilayhi raji'un. Ní ọdún 1951 òun ni wọ́n ṣe yìgì. Wọ́n ní ọmọ kan nínú àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀, obìnrin kan wà tí ó ń jẹ́ Aisha Nasir Sahiba tí ó jẹ́ aya Dr. Nabatullah Sahib láti Amẹ́ríkà, tí wọ́n sì tún ní ọmọ mìíràn Ahmad Khan tí òun náà jẹ́ aya Munir Ahmad Khan. Àwọn ọmọ méjèèjì yìí wọ́n ti wà nínú ìran Hazrat Masih Maud. Wọ́n ní ọmọ Masih Ahmad Khan tí òun náà jẹ́ Waqf Zindagi tí ó sì ń ṣe iṣẹ́ ní MTA ní ikọ̀ ti transmission. Ó ti kọ́ ẹ̀kọ́ tí ó pegedé tí ó sì fi ara rẹ̀ jìn fún iṣẹ́, kí Ọlọ́run ọba kí ó jẹ́ kí wọ́n jèrè àdúrà olóògbé náà. Ọmọ wọn ó kọ wípé nígbà tí a kéré a máa ń sùn ní ọ̀dọ̀ màmá wa, tí ó sì jẹ́ pé tí a bá lajú lóru a rí wọn tí wọ́n ń sun ẹkún tí wọ́n sì ń kí ní inú tàjúd lọ́wọ́. Èyí ni nǹkan tí ọmọ obìnrin náà tó kọ. Wọ́n máa ka alukuran lóòrèkóòrè, tí ó sì jẹ́ pé wọ́n ṣe ní ọ̀ranyàn fún gbogbo ayé pé a ó ka Quran kó tó di pé a lọ sí ilé ìwé. Láì ṣe yìí kò sí ìyọ̀ǹda kankan fún wa. Wọ́n gbé ilẹ̀ Lahore, wọ́n sì ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí Lajna Secretary ilẹ̀ Mauritania. Ní àsìkò ọ̀hún nǹkan tí wọ́n ní kò pọ̀ tó, wọn ò sì ní mọ́tò tí wọ́n yóò wọ̀,
wọn ò lọ́kọ̀ láti gùn, nítorí náà wọ́n á máa ṣe ìrìn àjò pẹ̀lú ẹsẹ̀ lọ́pọ̀ sí ọ̀nà jíjìn réré. Nígbà tí Hazrat Khalifat Masih kẹrin tí wọ́n wá ṣe àgbékalẹ̀ fún àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ yìí pé kí wọ́n kọ àkọránṣẹ́ fún wọn lórí àwọn ẹbí wọn tí wọ́n ṣe Ahmadi. Látàrí ìrí kan òun náà ni wọ́n ní láti wà pẹ̀lú àwọn ẹbí wọn ọ̀hún. Wọ́n sì máa ṣe gbogbo ìgbìyànjú nígbà gbogbo wípé kí àwọn ènìyàn wà nítòsí àwọn, kí wọ́n sì má ṣe jìnnà sí àwọn. Ọmọ wọn obìnrin Aisha Saiba, wọ́n lo ìgbésí ayé wọn pẹ̀lú ẹni tí ó jẹ́ Waqf Zindagi, tí wọ́n sì ṣe ètò ẹ̀kọ́ ìmọ̀ àti ẹ̀kọ́ ìṣe wa, tí wọ́n sì máa ṣe àdúrà fún wa lọ́pọ̀lọpọ̀ kí Ọlọ́run bá kí ó ṣe àánú àti àforíjì fún wọn, kí ó jẹ́ kí àwọn ìwúrí rere wọn kí ó lapa lára àwọn ọmọ wọn. Janaza tí ó kàn òun náà ní ti Mukarram Ibrahim Saki Saib, tí àwọn náà ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí General Secretary ní UK. Ní ọjọ́ 21 oṣù kẹta ni wọ́n papòdà. Inna lillahi wa inna ilaihi raji'un. Musi ni wọ́n jẹ́. Orúkọ bàbá wọn oní Rahmat Ali, látàrí ẹ̀gbọ́n bàbá wọn ó ní ẹni tí ṣe Chaudhry Karim Bakhshi tí wọ́n jẹ́ sàbí Hazrat Masih Maud alayhi salam, ó ní ìjọ ti wọ inú ẹbí wọn. Àwọn ìbátan wọn náà ìyókù náà àwọn náà jẹ́ sàbí lọ́kùnrin àti lóbìnrin. Wọ́n tún jẹ́ ìkànnì wọn jẹ́ aya Mavi Qudratullah Saib Sanori Saki Saib. Wọ́n ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí alákòóso ètò owó fún ọdún 10. Lẹ́yìn náà ní ọdún 1987 wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ láti jẹ́ Amiru Jama níbi tí wọ́n wà. Wọ́n ní láti rí àwọn alátakò Jama, wọ́n ṣe ìgbìyànjú ní àtakò Jama ní agbègbè ibi tí wọ́n wà, tí wọ́n sì mú mọ́ṣáláṣí sí ìkápá wọn, tí wọ́n sì fi ara ní àwọn ènìyàn. Wọ́n lọ sí ilé Saki Saib tí wọ́n sì kó àwọn ogun tí wọ́n ní. Wọ́n tún ní ibùsọ̀ mìíràn lẹ́gbẹ̀ẹ́ wọn, wọ́n tún kó gbogbo nǹkan tí ó wà nínú rẹ̀ lọ. Ní àsìkò àkọlù yìí wọ́n fi ara ní wọn, eléyìí tó mú wọn dákú. Látara bẹ́ẹ̀ wọ́n gbé wọn lọ sí ìta. Nígbà tí wọ́n lajú, wọ́n rí àwọn ọmọ wọn nítòsí wọn. Ibẹ̀ sì ni àwọn ọmọ wọn ti tàtàrà bẹ́ẹ̀ wọ́n gbé wọn lọ sí ilẹ̀ Lahore. Ibẹ̀ ni wọ́n ti lọ ṣe ìtọ́jú wọn. Ibẹ̀ sì ni wọ́n gbé Lahore ọ̀hún náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé, tí wọ́n sì wà ní jàmá bẹ̀, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ètò ìṣòwò wọn. Wọ́n máa pe àwọn èèyàn láti kí ìrun jàmá. Wọ́n sì kọ́ ọ̀gọ̀rọ̀ ọmọ ní Al-Qur'ani kíkà. Ní ọdún 2009 ni wọ́n wá sí London níbi tí tó fi di 2020 wọ́n ṣiṣẹ́ ní ilé àkóso General Secretary, tí wọ́n sì ṣe ìgbìyànjú ju ìmájẹ́ Waqf Zindagi lọ. Wọ́n á máa tètè dé inú ilé àkóso ní àsìkò gẹ́gẹ́ bí ẹni àkọ́kọ́, tí wọ́n sì ní fẹ́ kó ṣe pé ẹnikẹ́ni yóò ní ẹ̀hónú kankan. Ìgbà mìíràn wọ́n á wá láì tí jẹ oúnjẹ àárọ̀. Ó wà nínú ohun ẹwà tí wọ́n ní. Àwọn tí àwọn ọmọ wọn sọ wípé ojoojúmọ́ wọ́n á máa ka tó júzù 3 Al-Qur'an. Wọ́n nífẹ̀ẹ́ ètò Khilafat, wọ́n sì máa rin kíkímọ́ fún àwọn ọmọ wọn láti ní àpọ́nlé àti ìfẹ́ eléyìí tí ó pegedé jùlọ fún Khilafa. Wọ́n máa ṣe àpọ́nlé àwọn tí ó ń jẹ́ Waqf Zindagi, pàápàá jùlọ àwọn missionary tó fi ń lọ bí ọdún 7. Òun náà ni wọ́n fi ara jìn fúnra wọn láti ṣe iṣẹ́. Ọmọ wọn Khalid Mahmood Saib, òun náà jẹ́ president Jama kan olóògbé. Wọ́n fi yàtọ̀ sí aya wọn, wọ́n fi ọkùnrin 2 àti ọmọbìnrin 5 sílẹ̀ lọ, kí Ọlọ́run bá kí ó ṣe àgbéga fún wọn, kí wọ́n sì jẹ́ kí àwọn ọmọ wọn kí wọ́n jẹ́ èrè ìwúrí rere wọn. Ẹni tí ó kàn, janaza tí ó kàn òun náà ní ti Saheed Ahmad Saika, tí òun náà jẹ́ òṣìṣẹ́ ní ibi báyìí. Ọjọ́ 12 oṣù kẹrin ni wọ́n papòdà ní ọmọ 90 ọdún. Kọ̀díàn ni àwọn náà wà ni wọ́n ti dàgbà, tí wọ́n ṣe iṣẹ́ ní ibi báyìí ní ilé àkóso private secretary. Wọ́n jẹ́ ẹni tí ó nímọ̀ nípa tilé ayé. Pẹ̀lú eléyìí náà wọ́n tún nímọ̀ nípa ẹ̀sìn àti Al-Qur'an dáradára, tí wọ́n sì jẹ́ ẹni tí ó ní ìfẹ́ tó Khilafa, tí wọ́n sì ní ipò ìrẹ̀lẹ̀. Mo ti rí i pé ìgbàkúgbà tí wọ́n bá pàdé àwọn, wọ́n máa wà ní ipò ìrẹ̀lẹ̀ àti
ìwúrí ńlá eléyìí tí ó ṣe pé wọ́n á máa fẹ́ kí ó ṣe pé àwọn ọmọ àwọn náà kí wọ́n wà ní lábẹ́ ètò kìláfà nígbà gbogbo. Wọ́n sọ pé wọ́n wà nínú ènìyàn tí ó nímọ̀ tí ó pegedé. Ní ìrọ̀lẹ́ wọn sì máa bá àwọn ènìyàn sọ̀rọ̀. Wọ́n jẹ́ ẹni tí ó nímọ̀ nípa ẹ̀sìn kìrìsìtẹ́nì àti yahudi dáradára. Bashir Saib òun kọ pé títí tí wọ́n ṣe papòdà wọ́n á ṣe gbogbo ìgbìyànjú pé àwọn sì wà ní ojú ọ̀nà ìfarajìn fún ẹ̀sìn. Ní àsìkò kan wọ́n sọ pé wọ́n ń bọ̀ wá sí ẹnu iṣẹ́, wọ́n ṣubú lọ́nà pẹ̀lú pé wọ́n ní láti rin ìrìn ọ̀nà jíjìn. Pẹ̀lú bẹ́ẹ̀ náà wọ́n á rí pé àwọn sì wá sí inú yàrá àkóso láti wá ṣiṣẹ́. Wọ́n ta ilé wọn láti lè bá rí ibùdó kan eléyìí tí ó súnmọ́ mọ́ṣáláṣí kí wọ́n lè máa wá ní ìrọ̀rùn, kí Ọlọ́run bá kí ó ṣe àránṣe àti àforíjì fún wọn, kí ó sì jẹ́ kí àwọn ọmọ wọn kí ó jèrè àdúrà wọn. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر. ما كان